Ṣé ẹ ti gbọ́ iye tí ìjọba àpapọ̀ fún Nafisat, akẹ́kọ̀ọ́ tó gbégbá orókè nínú ìdíje èdè òyìnbó lágbàáyé? Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti fún akẹ́kọ̀ọ́bìnrin kan, Nafisat Abdullahi, tó gbégbá orókè nínú ìdíje èdè òyìnbó tí wọ́n pè ní Teen Eagle Global Contest ní $200,000. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ló kéde owó yìí níbi ètò tí wọ́n ti fún Nafisat ní àwọ́ọ̀dù nílùú Àbújá. Ìròyìn gbọ́ pé ṣáájú ni Atiku Foundation ti fún Nafisat àtàwọn méjì míì, Rukayat Fema àti Khadijat Kadi, ní ẹ̀kọ́ ọ̀fẹ́ látàrí bí wọ́n ṣe fakọyọ níbi ìdíje náà. Atiku Foundation sọ pé ohun mánigbàgbé ni àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe, wọ́n sì tọ́ sí ohun tó lè jẹ́ kóríyá fún wọn láti jẹ́ ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ tó kù. Látìgbà tíjọba àpapọ̀ ti kéde $200,000 fún Nafisat làwọn aráàlú ti sọ ọ̀rọ̀ náà di àríyànjiyàn. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ ni pé kì í ṣe irú ẹ̀bùn bẹ́ẹ̀ ló yẹ kí odidi ìjọba àpapọ̀ fún akẹ́kọ̀ọ́ tó jẹ́ àmúyangàn fún orílẹ̀-èdè Nàìjíríà, ó sì yẹ kíjọba lè ṣe ìwúrí fún jù bẹ́ẹ̀ lọ. Nafisat, ọmọ ọdún 17, ló wá láti ìpínlẹ̀ Yobe, ó sì fakọyọ láàrin àwọn akẹ́kọ̀ọ́ bíi 20,000 tí wọ́n kópa nínú ìdíje náà láti orílẹ̀-èdè 69.